A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Fàákájà ìpínlẹ̀ Rivers túbọ̀ gbìnàyá lánàá ọjọ́ Ajé tí ó yọrí sí ìṣekúpa ẹbí Ẹ̀dìsìnìhìyè tí í ṣe olórí òṣìṣẹ́ fún gómìnà Siminalayi Fubara àti bàbá ọ̀kan lára àwọn kánsẹ́lọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò pẹ̀lú àwọn mẹ́ta mìíràn. Bákan náà ni àwọn afurasí jàǹdùkú fi ọwọ́ kan olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ mẹ́ta ní kété tí ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókùn pàṣẹ kí àwọn ọlọ́pàá tó ń ṣọ́ ibẹ̀ láti bí oṣù mélòó sẹ́yìn fi ibẹ̀ sílẹ̀ kí iṣẹ́ lè bẹ̀rẹ̀ fún àwọn alága àṣẹ̀ṣẹ̀yàn. Ìdúgbàmù wáyé ní olú iléeṣẹ́ Ẹlẹ́mẹ̀ bí àwọn ẹgbẹ́ alátakò kan ṣe gbìyànjú àti gba kánsù ọgbà Ẹgbẹ́mà Òdòní. Ìgbésẹ̀ yìí ba èròǹgbà àwọn alága ìjọba ìbílẹ̀ 23 tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lánàá jẹ́ lẹ́yìn ìyànsípò àti ìbúra wọn pẹ̀lú 314 ìjọba ìbílẹ̀ kánsù. Ìjọba ìbílẹ̀ Èmóhíà ni a gbọ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP gbàjọba rẹ̀. Ọjọ́ Àìkú ni ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti PDP kọ àbájáde èsì ìdìbò ìjọba ìbílẹ̀ tí yóò wáyé ní ọjọ́ Àbámẹ́ta bí wọ́n ti sọ wípé ètò ìdìbò kankan ò wáyé ní ìpínlẹ̀ Rivers ní ọjọ́ Àbámẹ́ta. Àwọn ọmọ ẹgbẹ́ PDP tí wọ́n jẹ́ alátìlẹyìn mínísítà agbègbè ilé ìjọba Ìyísàn Wike ṣe àpèjúwe ìbò ọ̀hún ní ìfàkókòṣòfò lásán bí wọ́n ti jẹ́jẹ̀ẹ́ láti takò ní ilé ẹjọ́. Pẹ̀lú gbogbo àtakò tí ó kojú ìdìbò yìí, gómìnà Fubara ṣe ìbúra fún àwọn alága ìjọba ìbílẹ̀ àṣẹ̀ṣẹ̀yàn ní ilé ìjọba ìlú Port Harcourt ní ọjọ́ Àìkú. Ṣùgbọ́n lẹ́yìn wákàtí díẹ̀ tí àwọn alága wọ̀nyí wọ olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ kí wọ́n ṣe ìbúra fún àwọn kánsẹ́lọ̀ wọn ni ìró ìbọn bẹ̀rẹ̀ sí í dún tí rògbòdìyàn fi bẹ́ sílẹ̀ ní àwọn agbègbè kọ̀ọ̀kan ní ìjọba ìbílẹ̀ Àhúàdà níbi tí alága àti kánsẹ́lọ̀ rẹ̀ ṣe gbìyànjú àti wọlé sí secretariat ní ìró ìbọn gbàgbóró kan. Kò pẹ́ ni àwọn ọlọ́pàá náà ya dé láti paná rògbòdìyàn ṣùgbọ́n gbogbo rẹ̀ padà bọ́ sórí. Lẹ́yìn èyí ni àwọn ológun dé tí wọ́n sì gbàjọba secretariat. Nínú fàákájà yìí ni a gbọ́ wípé wọ́n ti yìnbọn fún mọ̀lẹ́bí olórí òṣìṣẹ́ Ẹ̀dìsìnìhìyè ní ilé ìjọba. Akọ̀wé ìgbìmọ̀ kánsù Benjamin Ogbobola fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ bí ó ti bu ẹnu àtẹ́ lu ìkọlù tí wọ́n ṣe sí ọ̀pọ̀lọpọ̀ secretariat. Lórí ẹ̀rọ amóhùnmáwòrán ni Ogbobola ti farahàn ní ìlú Port Harcourt tí ó fi ké sí àwọn agbófinró ní ìpínlẹ̀ pẹ̀lú National Security Adviser kí wọ́n tètè gbé ìgbésẹ̀ oníkíákíá láti paná rògbòdìyàn òṣèlú yìí kí ó tó kọjá àfaradà. Ó ní àwọn jàǹdùkú wọ̀nyí kò lẹ́tọ̀ọ́ àti gba ẹ̀mí, wọ́n fi ń dá ìṣèjọba padà sẹ́yìn. Ogbobola tí ó tún jẹ́ alága Zenith Labour Party ní ìpínlẹ̀ ní Fubara lẹ́tọ̀ọ́ àti búra fún àwọn alága tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò. Ní secretariat Obio Apọ̀ ni wọ́n ti kófìrí ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ pẹ̀lú àdá, àáké àti igi. Lẹ́yìn èyí ni ìjà bẹ́ sílẹ̀ pẹ̀lú ẹgbẹ́ mìíràn ní secretariat council tí ìró ìbọn ń dún lákọlákọ ní kété tí alága ìjọba ìbílẹ̀ Chijioke Ihuwo ṣe ìbúra fún àwọn kánsù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò. Gbogbo àwọn ọ̀rẹ́ àti afẹ́nifẹ́re tí wọ́n wá bá wọn ṣe àjọyọ̀ ló di bó lọ yàá mi nígbà tí rògbòdìyàn bẹ́ sílẹ̀. Bákan náà lọmọ ṣorí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọba ìbílẹ̀. Ní Ẹlẹ́mẹ̀ ni a gbọ́ wípé wọ́n jí ẹrù kó kí wọ́n tó kọ́ná sí secretariat ṣùgbọ́n àwọn alátìlẹyìn alága Brian Gokpa tètè rí iná náà pa kí àwọn panápaná tó dé. Bí Gokpa ṣe sọ àsọdájú wípé èyí kò lè dá iṣẹ́ òun dúró. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ètò ti tò pẹ̀lú ìjọba àpapọ̀, iléeṣẹ́ NNPCL àti iléeṣẹ́ ìfọpo Dangote lórí ètò gbígbé àti pínpín epo láti iléeṣẹ́ Dangote. Níbi ètò yìí ni NNPCL yóò ti yọ̀ǹda epo rọ̀bì fún fífọ̀ kí ó sì gba iṣẹ́ pínpín epo káàkiri orílẹ̀-èdè fúnra wọn àti nípasẹ̀ àwọn alágbàtà epo. Lábẹ́ ètò tuntun yìí ni NNPCL yóò ti máa yọ̀ǹda epo ṣùgbọ́n wọn kò ní dáyà dé epo gbígbé mọ́ láti iléeṣẹ́ Dangote. Èyí yóò fún àwọn alágbàtà àti dépò ní ààyè àti dúnàádúrà pẹ̀lú Dangote kí wọ́n sì máa gbé epo tààrà láti ọ̀dọ̀ Dangote. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Ìjọba ìbílẹ̀ Kánsù Àlímọ̀ṣọ́ ìpínlẹ̀ Èkó ti wọ́ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó lọ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá lórí ẹ̀sùn bí wọ́n ṣe ń dá sí iṣẹ́ wọn lọ́nà àìtọ́. Nínú ìwé ẹ̀sùn tí ó tó akọ̀ròyìn iléeṣẹ́ ìròyìn náà lọ́wọ́ ní ìlú Àbújá ni ìjọba ìbílẹ̀ Kánsù ti ní kí ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé agbẹnusọ àti ilé ìgbìmọ̀ kò ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti dá sí iṣẹ́ kánsù, pàápàá jùlọ lórí àwọn alága kánsù tí wọ́n dìbò yàn lábẹ́ ìṣèjọba tiwantiwa. Àwọn tí wọ́n jọ pe ẹ̀sùn yìí ni alága kánsù Honorébù Sulaimon Jẹ̀lílì, nígbà tí àwọn afẹ̀sùnkàn jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀, agbẹjọ́rò fún ìpínlẹ̀ Èkó, ọ̀gá ọlọ́pàá yányán, kọmíṣánná ọlọ́pàá àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ìpínlẹ̀ SSS. Èyí ń wáyé bí agbẹnusọ ilé ìgbìmọ̀ ṣe jáwé gbélé-ẹ̀ fún alága ìjọba ìbílẹ̀ Àlímọ̀ṣọ́ lórí ẹ̀sùn tí ó ṣe lòdì sí ohun tí agbẹjọ́rò rẹ̀ sọ. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde ni agbẹjọ́rò Jẹ̀lílì Abdulmahmood ti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ agbẹnusọ Mudashiru Ọbaṣá. Ó ní ìpinnu ilé ìgbìmọ̀ àti ìjọba ìpínlẹ̀ Èkó láti jáwé gbélé-ẹ̀ fún Honorébù Sulaimon Jẹ̀lílì, tí wọ́n wá darí igbákejì rẹ̀ láti gba ìṣàkóso iṣẹ́ rẹ̀ lójú ẹsẹ̀, kò tọ̀nà. Ó tún ṣe lòdì sófin ilẹ̀ Nàìjíríà fún ọdún 1999. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ alága ìgbìmọ̀ ilé Olúkáyọ̀dé Ògúndípẹ̀ tí wọ́n fi fèsì ni wọ́n ti kan agbẹjọ́rò Jẹ̀lílì lábùkù fún àwítúwí àti ìmọ̀ rẹ̀ tí kò pé. Ògúndípẹ̀ ní ìgbésẹ̀ láti jáwé gbélé-ẹ̀ fún alága lọ pẹ̀lú ìlànà ìṣẹ̀dálẹ̀ àti agbára tí ìjọba àpapọ̀ gbé lé ilé ìgbìmọ̀ lọ́wọ́. Wọ́n ní Ògúndípẹ̀ ti gbàgbé wípé kò sí ìjọba ìbílẹ̀ tí ó dá ara rẹ̀ sílẹ̀. Gbogbo ìdásílẹ̀ yìí ni yóò sì ní ìlànà òfin tí wọ́n ń tọ̀ gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ti ké sí aṣíwájú rẹ̀ Olóyè Nyesom Wike tí ó máa ń pè ní ọ̀gá rẹ̀ wípé kí ó fún òun láàyè àti ṣèjọba ìpínlẹ̀ Rivers. Lórí ètò amóhùnmáwòrán ni Fubara ti sọ wípé kò sí ìdí fún ẹnikẹ́ni láti ba ohun ìní ìjọba jẹ́, bí ó ti ṣèrántí ìgbà tí Wike ṣì wà gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Rivers. Ó ní àmúyangàn ní ìpínlẹ̀ Rivers jẹ́ ní ìgbà náà. Fubara sọ fún mínísítà ilé ìjọba wípé àsìkò ti tó fún ìṣèjọba, kì í ṣe àsìkò fún òṣèlú, kí wọ́n fún òun láàyè àti gbájúmọ́ ìṣèjọba. Nígbà tí wọ́n béèrè wípé kí ló ń dá wàhálà sílẹ̀ gan-an, Fubara ní òun kò ní mẹ́nuba ọ̀rọ̀ lórí ìyẹn, ṣùgbọ́n ó dá lórí agbára àti ìdarí. Ó ní ẹ̀bẹ̀ òun ni wípé kí olúkúlùkù ti idà rẹ̀ bọ àkọ̀. Bákan náà ni ó ké sí ọ̀gá rẹ̀ mínísítà wípé kò sí ìdí láti ba nǹkan jẹ́, ó ṣáà ti darí rí tí àlàáfíà sì wà, ẹlòmíràn ti wà níbẹ̀ báyìí. Ohun tí ó kàn ni kí ó ṣe àtìlẹ́yìn. Lẹ́yìn ọdún 4 tàbí 8, òun náà á kúrò fún ẹlòmíràn láti gbàjọba. Bí ó ṣe yẹ kí ó rí nìyẹn. Ìgbà ìdìbò ní fàákájà máa ń wáyé, ìbò sì ti parí báyìí, ìṣèjọba ni ó kàn. Fubara ní kò sí àjọsọ wọn kankan tí òun kò tẹ̀lé. Ó ní òun tún gba ìdásí láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu tí ó pè fún àsọyépọ̀ ní ìgbà náà, bí ó tilẹ̀ jẹ́ wípé orúkọ òun nìkan ni wọ́n dá nínú ọ̀rọ̀. Gbogbo ọmọ orílẹ̀-èdè ló sì mọ ibi ọ̀rọ̀ gbé wọ́ wá. Bákan náà ni Fubara da ẹ̀bi díẹ̀ rú bí ọ̀gá ọlọ́pàá yányán ṣe lé àwọn ọlọ́pàá tó ń ṣọ́ secretariat kúrò, nítorí èyí ni ó yọrí sí fàákájà tí ó wáyé lánàá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Afurasí apaniṣayọ̀ Philip Ogunnaike tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ní ìpínlẹ̀ Ògùn ti bẹ̀bẹ̀ wípé kí wọ́n dájọ́ ikú fún un pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ láabi. Níbi fídíò ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọmọlọ́lá Odùtọ́lá ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni Ogunnaike ti bẹ ẹ̀bẹ̀ yìí. Gẹ́gẹ́ bí àlàyé afurasí, ó ní wọ́n tan òun wọ inú iṣẹ́ apànìyàn. Ó ní Danjuma àti àwọn kan ni wọ́n fa òun wọ inú ẹgbẹ́ òkùnkùn ẹyẹ. Bí ó ti ń rọ iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n rí i dájú wípé wọ́n rí Danjuma àti àwọn yòókù rẹ̀ mú, kí wọ́n sì dá ẹjọ́ ikú fún gbogbo wọn nílé ẹjọ́. Ogunnaike tẹnu mọ́ ní èdè Yorùbá wípé òun kò fẹ́ ohunkóhun ju kí ọlọ́pàá ṣáà rí Danjuma pẹ̀lú àwọn yòókù tí wọ́n fà á wọ ẹgbẹ́ òkùnkùn mú. Bí àwọn bá sì ti dé ilé-ẹjọ́
kí wọ́n má dábàá àti gbọ́ àlàyé kankan, kí wọ́n ṣáà lọ pa gbogbo àwọn dànù. Ó wáá fi ṣùgbọ́n kan sí i, ó ní kí wọ́n tó pa òun, kí wọ́n kọ́kọ́ fún òun lóúnjẹ ná, kí òun jẹ kí òun yó, kí wọ́n tó pa òun, nítorí ó ṣeé ṣe kí àwọn tí òun pa ṣẹ̀ṣẹ̀ jẹun tán kí òun tó ṣekú pa wọ́n. Ìròyìn jábọ̀ wípé ọwọ́ tó afurasí ẹni ọdún 29 yìí lẹ́yìn tí wọ́n fura wípé ó ṣekú pa ó kéré tán ọ̀dọ́mọge 3 nínú ìkọlù ọ̀tọ̀ọ̀tọ̀ káàkiri ìpínlẹ̀ Ògùn. Ikọ̀ ọlọ́pàá ṣàlàyé wípé ọ̀nà tí afurasí yìí ń gbà ní láti tan àwọn ọmọge yìí wọ inú igbó, dè wọ́n mọ́lẹ̀, fún wọn lọ́rùn pa, jọ̀wọ́ òkú wọn lẹ́yìn tí ó bá ti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Ògúnnáìkè ríbi sá mọ́ wọn lọ́wọ́ ní ọgbà ìwà àtúnṣe Ìbàrà ní ọdún 2 sẹ́yìn, níbi wọ́n ti ń gbé e lọ ilé-ẹjọ́ májísírèètì ní Ìsàbò lórí ẹ̀sùn ìdigunjalè. Níbi wọ́n ti kéde wípé ọwọ́ ti bà á ni wọ́n ṣe àfihàn àwọn 3 tí ó ti pa, tí orúkọ wọn ń jẹ́ Akínsànyà Abibat ẹni ọdún 18, Abigail Dina ẹni ọdún 22 àti Mary Ògúnyẹmí ẹni ọdún 23. Ògúnnáìkè jẹ́wọ́ wípé òun lòún ṣekú pa àwọn 3 wọ̀nyí tí òun jọ̀wọ́ òkú wọn sínú igbó bí ó ti darí ikọ̀ ọlọ́pàá lọ ibi tí ó pa àwọn wọ̀nyí sí. Bákan náà ni ó jẹ́wọ́ wípé òun pẹ̀lú àwọn kan tí wọ́n ti na pápá bora jọ tan ọmọ ará ilé rẹ̀ ẹni ọdún 23 lọ inú igbó, dè é mọ́lẹ̀, fún un lọ́rùn pa, gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kí wọ́n tó jọ̀wọ́ òkú rẹ̀ sínú igbó. Wọ́n ní bí ó bá ti pa wọ́n tán, á tún máa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn pe mọ̀lẹ́bí wọn láti béèrè fún owó ìdásílẹ̀ kí ó tó fi agbègbè sílẹ̀ lọ ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Kọmíṣánná ọlọ́pàá Abíọ́dún Alámùtù ní àwọn ti bẹ̀rẹ̀ wíwá àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Ògúnnáìkè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́, kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube, kí Kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.